ìfẹ́ ànábì sallallahu alayhi wa sallam. tẹ́nìkan bá ní òun nífẹ̀ẹ́ ànábì kò ń ṣe hibà nàtíjà ni. ẹ bá wùsẹ̀ wà pẹ̀lú mi torí ti máa ń sọ̀rọ̀ ànábì yìí àbí ta bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ afá mi jọ tún máa wà rò wípé sójú tí gbogbo wa náà jọ lájọ mọ̀ yẹn kẹ́kẹ́ náà ìṣe normal thing náà. sallallahu alayhi wa sallam. wàláì tẹ́ni tó bá ṣe báàsù nínú ànábì bá ṣe tí ń bá ń sọ̀rọ̀ àbẹ́ni tí wọ́n ti ṣe báàsù ànábì lọ́dọ̀ ẹ̀ tán ti kó síwájú ẹ̀ tí ń bá ń sọ̀rọ̀ wàláì kò sí bí àgbàlagbà ṣe lè dàgbà tó níwájú ẹ̀ ẹ máa mọ̀ pé eléyìí ń rárá tíra lẹ́yìn ń ké fún wa eléyìí ti ń wọnú ẹ̀mí bá wa sọ. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. afa idankale téèyàn bá ti fẹ́ràn ànábì kò ní tí ìwí gbólóhùn méjì tẹ́ ti mọ̀ pé hakikatan hadha muhibbun nabi wallahi kì í ṣe pé afa kan sallallahu alayhi wa sallam ń jàmọ́ àwọn alfaz fi qasidatihi tẹ́ bá ti rí bí ti ń tó mọ́ra wọn mo wá padà wá rí pé ismuhu ahmadu sallallahu alayhi wa sallam bí bọ́lọ̀ ìfẹ́ ànábì ẹ̀bùn ni kò sí tó yẹ kí mùsùlùmí máa tọrọ jù láyé ọlọ́run jẹ́ ń fẹ́ràn ànábì ni ó fẹ́ lówó yẹn ọ̀rọ̀ amúrún thanawi sọ pé kó fẹ́ràn ànábì wallahi ó ti ní gbogbo nǹkan. afáwa ahmad olóko bàbá wa muhammadul awwal isa yòǹbó ànábì dáadáa àmọ́ amadu wà nù ẹ̀jẹ̀ àfáàní tí o bá sí kò lè wí báyẹn yòǹbó ànábì dáadáa bàbá Almukthar ní ọlọ́run kó má sábà fún àfáàní lálùbáríkà kí èèyàn tó lóyún bàbá báyẹn kì í ṣe wàsá kọ̀sídà yẹn iṣẹ́ alifáàdù màání ni màání tó wá ń kàrájà laysat hadhihi al-ma'ani takhruj min al-lisan bal takhruj min al-qalb wa min ar-ruhi al-muhammadi ibẹ̀ ni ti ń jáde bàbá yìí dédé sunkún bàbá ò sínú ẹni tí wọ́n máa ń fọ́ọ̀sì ẹkún jáde tí ò bá níbi tí ìfẹ́ ànábì dé nínú ọkàn bàbá ò ní sunkún ẹ sì máa wo àbá ibi tó kàn lára bàbá wàláyé ó ti mú ó ti kó tiẹ̀ lónìí ní ti dáadáa salatul fati اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبقنا سلاك بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين محمد رسول الله صلى الله عليه وسلم والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما مولاي صل وسلم إلى المدينة النبي محمد دائما أبدا النبي محمد èyí tí mo ń wí mo fẹ́ kí ara bàbá ó sí lé ní ẹ ti rí pé bá a ti máa wọlé kọ yẹn ala habibika ilé kọlẹ̀ kíkó ẹ̀jẹ̀ àjọ wí. Mawlaya salli wa sallim
مولانا دائما أبدا على حبيبك خير الخلق مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق ewidada مولاي صل tẹ́ bá wá sí Sùúrùlérè lánàá máa rí báyé ṣe wù yìí gbogbo èèyàn tó wá bẹ̀ yẹn ni wọ́n fi ní pẹ́sẹ́sì àkẹ́kọ̀ọ́ Ọlọ́run má fààyè gbà Sàtíyà má fààyè gbà o ìṣòro tí ó yọ fẹ́ mọ̀ wọ́n máa lọ́kàn mi Ọlọ́run má fààyè gbà o kó báyà kó dìde ó yẹ ẹjẹ́ jọ wí dáadáa Sàtíyà má fààyè gbà o ọkùnrin Ọlọ́run tí ó yọ fẹ́ mọ̀ wọ́n máa lọ́kàn mi Ọlọ́run má fààyè gbà o Ọlọ́run má fààyè gbà Sàtíyà má fààyè gbà o wàhálà tí ó yọ fẹ́ mú ọmọ lọ́kàn mi Ọlọ́run má fààyè gbà o ẹnìkan ti kan bàbá náà wọ́n ti kan bàbá náà ẹnìkan ti tọ́sí bàbá ní a bá ti rí bàbá nínú wàlú àbá kan ti ké kọ̀sídà àbá wàlú. Ọláyà sọ̀lì wà sẹ́lì دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هدية منا إليك يا رسول الله إليك يا رسول الله اللهم صل على اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق صلى الله عليه الله وسلم شكي النبي ومحمد صلى الله عليه وسلم أيوة بوا النبي دادا بوايه صلى الله عليه وسلم ناصر الحق بالحق النبي لانو بوايه صلى الله عليه وسلم النبي غغا oni gbogbo ayé ń peti إلى صراطك المستقيم وعلى ibi tó bá wà ayé ti débẹ̀ Ọlọ́run ti صلى الله débẹ̀ عليه وسلم النبي غغا ni صلاة تفتح لنا بها أبواب الرضا والتيسير Ọlọ́run fa salatu eléyìí sí gbogbo lẹ̀kùn ore ni o má jẹ́ ajá sínú kòtò ayé àti tọ̀run وتغلق بها أبواب الشر Sarwa. والتعسير gbogbo tó le Ọlọ́run jí ó rọ̀ má jẹ́ ó bàjẹ́ وتكون لنا بها وليها وكسير èyí tó ború jù nínú tẹ́lẹ̀ sí ni kẹ́ gbà nábì lọ́wọ́ èèyàn صلى الله عليه وسلم kódà ẹ má gbà nábì kẹ́ wá gbéra yín lé lọ́wọ́ yóò lọ àmọ́ yóò dààmú صلى الله عليه وسلم Ọlọ́run abẹ́yìn ni ọ ẹ má fi fi ànábì ṣe àràmù fún wa Ọlọ́run اللهم آمين يا رب العالمين ẹ má fi fi ànábì ṣe ìwọ̀ fún wa Ọlọ́run abẹ́yìn ni أنت ولينا ومولانا ونعم المولى ẹ̀yin lọ́ba tiwa ẹ̀yin la ní ẹ̀yin la pè Muhammad Rasulullah صلى الله عليه وسلم يا ربي sallallahu alayhi wa sallam صل على النبي محمد masha Allah kick off Mealad ومنح سلامك ربك 2025 فتشاه àti bẹ̀rẹ̀ mọ̀lídìí nìyẹn o أنت الذي يا ربي تعرف قدره mọ̀lídìí ní sẹ́sẹ́ tiwa والعالمون وعنده جهلاه ẹ lọ bá àwọn oníṣẹ́sẹ́ gẹ́gẹ́ jà ẹ fà wálẹ̀ يا ربي anabi o Maulana Almukthar يا ربي àti
ti ṣe bórídà lánàá gbogbo ẹ ti bẹ̀rẹ̀ dùn. صل على النبي محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما ما شاء سبق الله. ọlọ́run bá ká nábì dáadáa. ناصر الحق بالحق والهادي إلى صراطك ọlọ́run yóò المستقيم máa lọ bàbá ti bẹ́ẹ̀. dé láti yóò sánmà. máa dùn. وعلى آله حق قدره وبقداره العظيم حفظه الله ورعاه. صلاة تفتح لنا بها أبواب الرضا والتيسير اللهم آمين. وتغلق بها أبواب الشر والتعسير àmín. وتكون لنا بها وليا ونصيرا أنت ولينا ومولانا فنعم المولى فنعم wọ́n ní wọn النصير nasir. اللهم صل على سيدنا محمد صلاة تحبب بها إلي العبادة والحسنات وتنكي بها قلبي من جميع الظلمات وترحمني بها في الحياة وفي الممات يا رب العالمين. اللهم آمين. bí ẹ má bínú pé orí báyẹn ní ẹ̀kẹ́dá òtún ọlọ́run. أهلا وسهلا حياكم الله. àbáwá Khadimul Aoliyah ما شاء الله. ẹ kú oríire. bí mo ṣe kánjú tó nígbà tí mo débí báyìí mo feel relaxed. الله. mo rí nírí pé mi ò sí láàrin àwọn ẹlẹ́tàn الحمد kò ń ṣe àwọn لله. tó ń tàn mí o ما شاء الله. kódà téèyàn bá ń tàn mí èmi ò kí ń máìdì àmọ́ kéèyàn má tàn nábì. صلى الله تعالى عليه وآله وسلم تسليما. ojú ọ̀nà tá a wà yìí kò sí téèyàn wá síbẹ̀ tí ò ní rí. الله. fa anta babullahi ayyu muri'in atahu min ghayrika la yadkhulu. bẹ́ẹ̀ bá dọ́dọ̀ ànábì tó bá yẹ pé mo fẹ́ forúkọ rẹ̀ jẹun ni wàláì wàá jẹun. sallallahu alayhi wa sallam. ajá mi bá barakallahu ما fiya شاء الله. o ṣeun barakallahu fiya. tí ẹ bá dọ́dọ̀ ànábì tó bá صلى yẹ الله pé عليه وسلم. ẹ jẹ́ kí n ṣe bí olólùfẹ́ ànábì kí n lè róbìnrin fẹ́ ni ó máa gbà fún ẹ. yóò gbà fún ọ. الله. àmọ́ gbogbo ohun tó o bá fi orúkọ ànábì ṣe tí kì í bá ti ṣe torí ìfẹ́ ànábì wàá padà rí pé tán fún ẹ ní díẹ̀ náà ó kéré ni. الله. alayhi wa sallam. nígbà tí àbá Khadimu tí wọ́n mú IVE yìí wá mo mọ̀ pé ó máa ku ọjọ́ méjì tí a máa ṣe búrúdà ni màá ti London dé mo dẹ̀ mọ̀ pé ọjọ́ kejì ọjọ́ búrúdà ni programu yìí máa jẹ́ mo dẹ̀ ti wo bí gbogbo programu yẹn ṣe máa lọ ọjọ́ yẹn pé it's going to be a very very stressful day ما شاء الله. láti àárọ̀ títí dalẹ́. الله. bọ́kìnì yẹn kan wà nù ọkàn mi pé máa kana al-amru min shay ushahidu hadhihi al-hafla. الله. bàtí mo wá dé bàbá wọlé adé Sheikh Abdul Hafiz káyì. حفظه شيء. الله. ọlọ́run ṣẹyẹ حفظه الله. ṣẹyẹ. masha ẹkúṣẹ́ allah. ẹkúṣẹ́ àṣírí. gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ ń bẹ lórí ìjókòó yẹn jọ mú kí yín masha allah. ṣáà ní gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ yẹn mo fi fara mi wálé díẹ̀díẹ̀ padà ni الله. torí bí mo ṣe dé ọ̀dọ́ mo ṣe dé ìjókòó yìí ọ̀rọ̀ mi dàbí ara mi dàbí ẹni tí ara ẹ ti gbà tó ti gbẹ kan gbogbo ohun tí a sì ké lánàá yẹn mi ò tí ì sọ̀kalẹ̀ tán mi ò dẹ̀ sunkún bẹ̀rẹ̀ lánàá بين. bọ̀ bí ẹni tí wọ́n kàn lọ kàn ní ايوه. èèwọ̀ ibi tí òun ló fà á الله أكبر. nígbà tí a fọ àwa Khadimul Aoliyah yìí ní báwọn ti ṣe yìí àwọn tó bí àwọn ní tó bá ti yàtọ̀ sọ́lọ́wọ́ àtànẹ́bí àwọn àmọ́ ní tó fi láwọn lọ́wọ́ ni. عليه وسلم. ẹlòmíì màmá wa sọ yẹn bọ̀ lórí ahọ́n ni àwọn máa rí bóun tó ń sọ̀rọ̀ yìí ó kàn ń sọ ni àwọn ọ̀rọ̀ kan bẹ tó bá jáde lórí ahọ́n inú etí ló máa wọ̀ àwọn ọ̀rọ̀ tó bá jáde inú ọkàn ló máa wọ̀. الله. mò ń ṣe mọ àbáwá Khadimu lọ́wọ́ ما شاء الله. nípa pé adẹ̀láyé ti dàrú kò sáfà mọ́ ṣé èèyàn mọ̀rú àwọn eléyìí ni sáwọn àfa àkọ́ yìí ni. الله. nínú kò sí yẹn náà lẹ́tí ná débi tẹ́ ẹ ná dé yẹn
ẹ̀ẹ́dẹ̀ mọ́ retí pé kí ni mo fẹ́ gbà ń bẹ̀ àwọn tó ní à ń fowó mòlúdì gba owó ni ṣé wọ́n rí nà ni. abẹ́ ló ná fún yín ní bíbá yín nísìnyí. tẹ̀ tún pín owó. ìyẹn ni èèmọ̀ àkọ́kọ́ tí mo ń ṣe lọ́wọ́ lórí ìjókòó ìgbé mo ṣe wá farabalẹ̀ báyìí ó dàbí pé alhamdulilayi ara mi balẹ̀ dáadáa. Masha Allah. kí ọ̀fà wa yìí tó wá sọ̀rọ̀ àmọ́káfà yẹn tó sọ̀rọ̀ mọ́ máa ń ṣe kọ́lá wá fetí kò mí létí. anakumula ẹ ti sọ tí a sọ níyà yín. àmọ́ mi rò pé bóyá kẹsàn-án pọ̀ nípa ìfẹ́ ànábì náà ni. Sallallahu alayhi wa sallam. ó sọ sí mi létí mo ní ntí mo fẹ́ sọ náà nìyẹn. Sallallahu alayhi wa sallam. àfa àwa yóò sì gbọ́ àfa àwa dìde nínú ọ̀rọ̀ àfa ni màá ti sọ̀rọ̀ àmọ́ mi ò tí ì débẹ̀. Masha Allah. gbogbo tí mo ń rò lọ́kàn mi wà lórí ìjókòó yẹn fàkà annahu ìtọ́lá ala qalbi. Allah. ẹ wá géèmù wà o. Wallahi. bẹ́ẹ̀ni. alimul géèmì náà dẹ wà. bẹ́ẹ̀ni. Sallallahu alayhi wa sallam. ọkàn mọ́ ń sọ̀rọ̀ o. Allah. bọ̀ inú ọ̀rọ̀ yẹn náà màá ti sọ̀rọ̀ lẹ́nu gbogbo tí mo ń rí màá padà sórí ọ̀rọ̀ àfa wa kí ló gbà fà àbá Abdulbasit mani ana ọ̀rọ̀ dábàá ń sọ ń ṣe mo lọ kéwú àbọ̀dẹ́yẹ ò bá tí ìwà nù fẹ́ ànábì dáàyè kan ní tó ń sọ yẹn kò lè yé nú àwọn ọ̀rọ̀ téèyàn ò lè mọ̀ ọ́ sọ láéláé ó ń lọ̀rọ̀ ẹni tó nífẹ̀ẹ́. gbogbo àwọn tó ń dà wá láàmú yẹn ẹnì kan wá sọ̀rọ̀ ọ̀gá fún wa gẹ́gẹ́. wọ́n lè rí sọ torí pé n tó máa ń síwájú kò sí ń bẹ̀ mò ń bọ̀ tóbi kí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí náà nìyẹn màá dẹ̀ padà síbẹ̀ àmọ́ ìyẹn ni mo wò pé ọ̀gá ẹ ṣe wá pọ̀ tó báyìí. ní gbogbo ìgbà tán bá ní sọ pé kúlàmọ́ àràádú yuriduna liyutfi'u nurallahi bi afwahihim. gbogbo ọjọ́ tó bá ti ní ẹ má pariwo Muhammad mọ́ wallahu mutimmu nurihi walau karihal mushrikun. àtàwọn mùsùlùkì nìkan kọ́ Ọlọ́run bá wí. ibẹ̀ yẹn ni mo wà kí àfàwà yìí tó mú kọsídà rẹ̀ jáde. Muhammadul Awwal. mo dẹ̀ mú kọsídà rẹ̀ dání mi ò sí ìwò mo àfàwà yìí sọ pé téèyàn bá gbọ́ kọsídà yẹn tí àná gbà wà lára ẹ̀ jazibira ẹ̀ máa fà á. ẹ máa rí i pé kò ń ṣe pé gbogbo àwọn òpó tó wà nù kọ̀sídà yẹn ló pé o bẹ́ẹ̀ bá wà téèyàn bá máa rúdù á mọ̀ pé àwọn kankan eléyìí kù díẹ̀ eléyìí àmọ́ mi ò rí yẹn rárá torí ibi táwọn afẹ́ lọ́kọ́ yẹn mo ti understand ibi tó ń lọ mo wá understand the message yẹn. afa ni bàbá ọmọ yìí gbọ́dọ̀ jẹ. Masha Allah. Allahu Akbar. Ara nóòrù. ẹ já mi lọ màmá ló kù. Nóòrù ni. màmá rẹ ń kọ́ sábà nìyá rẹ. àbólólùfẹ́ àwọn àfa. kò ń ṣe pé ó ń kéwù ni mo ń sọ yẹn o tí bàbá rẹ ọba ti wá jẹ àfa tí ìyá rẹ ò jẹ àfa wọ́n ti lọ ra nǹkan lọ́dọ̀ àwọn àfa. Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. Allahu Akbar. ọlọ́dọ̀ bàbá wa Zakawi. Allahu Akbar. ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ pé mo fọ́ gbọ́kàn fọ́ mọ̀ mi sílé kí ó kọ́ léléyìí. Allah.
ìkẹ́kẹ́ ti wà ń bẹ̀ yẹn من صلب ó ti النور wọ́n ti يخرج من صلب wọ́n ti النور gbé sí lára. láfi ní kíní yẹn tó bá ń bọ̀ tí ò bá ti sí nínú ilé yín lọ bí inú ilé tó bá wà ní o bàbá sọ bẹ́ẹ̀. dúró ń bẹ̀ ni irú eléyìí fi ń jáde yín tó jáde lẹ́nu rẹ̀ yìí ó lè má lè jáde lẹ́nu àfáà mi ọmọ àfáà mi o. bẹ́ẹ̀ni. سعد كل من باب مدينة أحمد mi ò ní tú orin yẹn حياكم الله. àmúṣọ àwọn ọ̀rọ̀ kan bẹ̀ kò sí ọ̀rọ̀ mùtẹ́dì ما شاء الله. ó ti jòkó táwọn àgbàlagbà wọ́n ti júwe ànábì fún ó ti pọ̀ jù. صلى الله عليه وسلم. sáwí dédé ìyẹn hàn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sáwí ń lọ sáwí. Masha Allah. ó wá ń sọ̀rọ̀ ànábì ó ń sọ̀rọ̀ ànábì wàláì pòfẹ́sọ̀ mi ò lè wí tó ń sọ yìí Olèwì. والله. torí kò lè yé máa gbàdá sọ́dọ̀ wà fáwọn ọmọ ní àná o mani ana. أنا ومن أنت. àmọ́ àfa yìí bá ṣe parí bá ṣe sọ̀kalẹ̀ ìmọ̀ ń wù mí wáyà sí pé kí n ní gbogbo ayé gbogbo ẹni tí bá ti wá mọ̀ pé ó ní ànábì lọ́dọ̀ kí wá gbé fún. صلى الله عليه وسلم. صلى الله عليه وآله وسلم. lánàá mo sọ pé ṣé ò fọrin mo ní ẹ má wo iná sàlá ohun tó ń ṣe yẹn ìfẹ́ ló gbé e débẹ̀ ní tí yẹn bá fẹ́ràn ní yàyàn ní wèrè wàláì. bẹ́ẹ̀ni. kó tó di pé àwọn èèyàn tí fọ́rin ti rí i pé ó dàbí pé wọ́n láìkì bóun ti ń ṣeun káwọn èèyàn tó láìkì ẹ̀ lòun fúnra rẹ̀ ti láìkì nǹkan tó ń ṣe. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. màjìnnú làìlá. tẹ́ bá ń dárúkọ ànábì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá ti fẹ́ gbogbo ohun tó ń sọ yẹn àkàlì jésù sí kí kò ṣẹ̀ṣẹ̀ máa kọ́ ẹ lọ wo old fídíò rẹ̀. bẹ́ẹ̀ni. الله أكبر. yóò wọ kánfàsì tí ó mọ̀ fi jó. àmọ́ ẹ máa rí i pé ẹni yìí tó bá ti dárúkọ ànábì báyìí sá inú rẹ̀ sá máa sábà dùn. صلى الله عليه وسلم. àfáà yìí rẹ̀ mi sá ànábì ni. àmọ́lágbára ọlọ́run èmi náà lọ Mọ̀dínà tó bá ní November èmi àti ẹ̀dẹ̀ lájọ́ máa lọ. صلى الله عليه وسلم. اللهم صل على محمد وسلم. sallallahu alayhi wa sallam. اللهم صل على محمد وسلم. آنكم الله. nítorí máa sọ fọ́jà ẹ̀ káì. صلى الله عليه وسلم. káì. kó fẹ́ nu ara ẹ̀ wá lọ sọ́fẹ̀. ọmọ anabi kìlọ̀ pàtó tóbi lọ́dọ̀ anabi wọ́n là ń kí anabi jù ṣé ká máa kó kí bóni. bí sallallahu alayhi wa sallam. ó ṣe ń wí bó ṣe ń sọ kó lọ bá ẹni tó ní gbogbo àwọn sífàtù yẹn kó lọ bá sọ níbẹ̀. sallallahu alayhi wa sallam. káì. ìyíhùn gbàùn. ẹlẹ́nkejì sallallahu alayhi wa sallam. bi anna ahmada yodi zali kosidi. àfa bada. sallallahu mẹ́ni alayhi àná wa ń sọ pé zikiru nabi mahabatu nabi sallallahu alayhi wa sallam. wa marifatu nabi sallallahu alayhi wa sallam. nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni. masha allah. sọ́jí ma fẹ́ sọ̀rọ̀ nínú adírẹ́sì Muhammadiyya. sallallahu alayhi wa sallam. Professor ni mi mo ka kéwù gan mo kàwé gan má bàa mi jiyàn bẹ̀ yẹn o ìtò ló wà ló mọ̀ yẹn o ìtẹ̀bí wà ni mo ń sọ yìí. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. báyìí mo ń bọ́ ànábì lára rẹ̀. sallallahu alayhi wa sallam. tó lọ wá lọ. dókítà ni mí o Professor ìrìn ọjọ́ kẹ́kọ̀ọ́ ló fi gba dókítà ọmọ iye ọdún tó lò kó tó fún ẹ ìrìn ọjọ́ kẹ́kọ̀ọ́ ló fi gba professor ọmọ iye ọdún tó lò ìtò lọ wá lọ mọ̀ yẹn bẹ́ẹ̀ni. sórí mi ò dẹ̀ bẹ́ẹ̀ sọ pé òun máa ń tó mọ̀ àmọ́ tẹ̀mí wá lọ yìí má bẹ́ẹ̀ mi náà jiyàn pa ẹ̀. Allah. tọ́. Ànábì yòǹbó ànábì kí ni mi ò dùn. káì muhammadu rasulullah. Thaqafatu Ibrahim. májà dọ́dọ̀ captain gbogbo wa. Ayakumullah.
torí tí n bá fẹ́ sọ̀rọ̀ nípa ìfẹ́ ànábì mi ò rí irú tàríkà tó lè wà kàdìríyà ni ẹni tìjàníyà ni ẹni o tó wáyé pé ọjà ànábì ló fẹ́ ná tó o bá ti hẹ́ẹ̀tì ànábì tó o bá ti hẹ́ẹ̀tì ṣe Ibrahim agbẹ́kọ̀ tọ́ríkà tó wà yẹ gẹ́gẹ́gẹ́ ó mọ tó ń ṣe ń bẹ̀. bẹ́ẹ̀ni. ẹ gbọ́ sallallahu ebi ò mọ ẹni tó fún ẹ lọ́wọ́ mi ò dẹ̀ mọ tàríkà tó wà àmọ́ wọ́n sọ̀rọ̀ nípa ànábì wọ́n dẹ̀ dágọ́ ṣe Ibrahim ó ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn ajá sí pé àwọn tó fún ẹ lọ́wọ́ yẹn gan àti ibi tó wà yẹn ẹjọ́ mọ́tà ìṣe mbẹ́. a sọ fún ọ pé mọ́ni à ń tà. ọwọ́ ayé wà lára ẹ̀yin méjèèjì ẹjọ́ fúnra yín lọ́wọ́ masha allah ọwọ́ kẹta tó wà lára yín ọwọ́ ayé ni masha allah. masha allah yádùn láyò tí kò ń kọ́ lẹ́gbàá lọ́wọ́ ara yín ọwọ́ ayé ó ń bẹ lára yín àsáruwá àbísẹ́rọ̀ ni. bẹ́ẹ̀ni. masha allah ọ̀sẹ̀ yẹn ti ṣe sirọ bẹ́ẹ̀. ṣé ẹ rí abẹ́ àkẹ́sọ pé àhàkọ́mù àhàmẹ́kù nẹ́ẹ̀sì máa ń yùjádìlù máa lámú yùjárè. allah. ó ní àgọ́ èèyàn òun lẹni tó ń bá ẹni tó test tó jàrábà gbogbo ẹni tó bá ti ń bá ẹni yẹn jiyàn pé kò rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé kò pé lórí kò bá jẹ́ professor. ìfẹ́ ànábì yòówù ànábì dára. sallallahu alayhi wa sallam. tí o bá ṣe pé njọ́ tí mùsùlùmí tá a fẹ́ bẹ̀rẹ̀ exam tọ́lọ́run á kọ answer fún wa báyìí ó dẹ̀ gbèsè gbé question paper a dẹ̀ lajú gàdàgbà báyìí a dẹ̀ wọnú classroom lọ exam hall lọ wọ́n dẹ̀ kọ answer báyìí wọ́n dẹ̀ tún kọ question sẹ́gbẹ́ kejì a dẹ̀ rí answer lẹ̀ a dẹ̀ lọ fún agbárí. bẹ́ẹ̀ni. sallallahu alayhi wa sallam. ó wá ń jẹ ìdí báyìí ó dẹ̀ ń wo. simple definition anabi. tó o bá ti rí alukur'an tó o bá ti wọnú alukur'an lọ wàá ti mọ̀ pé gbogbo ọ̀nà tí yóò jọ wọnú àánú ọlọ́run àtàlùbáríkà rẹ̀ ọlọ́run ti sọ ọ́ sínú alukur'an yẹn kò dẹ̀ fi pamọ́ rárá kí ló kù tó ń wá gan-an. lọ́dọ̀ àwọn èèyàn mo sọ lẹ́kẹ̀ pé tí n bá wà nínú pé mò ń wá pé mo fẹ́ mọ ànábì tí mo lò 20 years nínú ẹ̀ ìwọ náà dẹ̀ sọ pé mo fẹ́ lọ mọ ádàbù ó lò 20 years ó parí wọ́n fún ẹ ní professor tẹ́mi náà bá parí kí ló rò pé tí n bá rò pé ilé ayé ni mo ti wà kí ló rò pé wọ́n bá fún mi. bẹ́ẹ̀ni professor ni. ṣebí kìí ṣe project ló ń kọ́ ni. kí ni tún ṣebí báàsù náà. kìí ṣe báàsù ló ṣe ni. òun náà ní bí professor ní bí doctorate. ọ̀sẹ̀ báàsù ni náà. kéèyàn máa sọ pé ìjọ tí n bá ti mọ nǹkan báyìí tí mo mọ yẹn òun náà níbi tí mo bá ti parí sí ìmọ̀ pọ̀ gan-an tí ó yá sí pé ibi tó náà bá ṣí ojú èèyàn sí ibẹ̀ nìyẹn máa mọ̀ mọ̀ so inú adátù mọ̀mọ́díyà yìí gbogbo ẹni tí máa ń sọ pé ẹ ń pariwo ànábì jù mo máa ń wo bí òpònú. sallallahu alayhi wa sallam. mo máa ń rí ní rí ẹni tí kò ṣe kí ni. MTN. mo rí yín lánàá. bẹ́ẹ̀ni. ojú yìí gan sì wú díẹ̀. kẹwàá ní káwọn ilé kámásá sàlátù ma bísíǹsì mi wò lẹ́fẹ̀ẹ́ pẹ́ MTN sí ẹ gbọ́ mi kéèyàn ní kí n bá sàlátù mi sè ó bẹ kó bá mi nìyẹn. imam. sallallahu alayhi wa sallam. ibi mo ti lọ ó ní pé ìfẹ́ ànábì. sallallahu alayhi wa sallam. tẹ́nìkan bá ní òun nífẹ̀ẹ́ ànábì kò ń ṣe hibà nàtíjà ni. ẹ bá gbèsè wà pẹ̀lú mi torí ti bá ń sọ̀rọ̀ ànábì yìí àbí ta bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ afẹ́ mi kí ó tún máa wà rò wípé sójú tí gbogbo wa náà jọ
tájọ mọ̀ yẹn kẹ́kẹ́ it's a normal thing now. sallallahu alayhi wa sallam. wàláì tẹ́ni tó bá ṣe báàsù nínú ànábì bá ṣe tí ń bá ń sọ̀rọ̀ abẹ́ni tí wọ́n ti ṣe báàsù ànábì lọ́dọ̀ ẹ̀ tán ti kó síwájú ẹ̀ tí ń bá ń sọ̀rọ̀ wàláì kò sí bí àgbàlagbà ṣe lè dàgbà tó níwájú ẹ̀ ẹ máa mọ̀ pé eléyìí ń rárá tíra lẹ́yìn ń ké fún wa eléyìí ti ń wọnú ẹ̀mí bá wa sọ ti ń sọ yẹn. àfi rusuli man bil hashimi yushabbahu. mo nífẹ̀ẹ́ ànábì ó ní mo wá mo dẹ̀ jòkó lórí ẹ̀ àkọ́kọ́ náà láàrin èmi àti ẹ ó mọ̀ pé mi ò kú lórí tó bá yẹ pé àdìsí náà mo fẹ́ lọ kọ́ ó mọ̀ pé by now wallahi làbí mo gbọ́dọ̀ ti máa mú pé mo fẹ́ gba professor. àfi mo bọ̀ ẹbí ya gbogbo bí tí mo ti ké kẹrí láyé best student ni mo máa ń jẹ́ mẹ́. masha allah. bẹ́ẹ̀ni. àfi rusuli man bil hashimi yushabbahu. sórí tó bá wá ìmọ̀ lọ tá a dẹ̀ kí ẹ pé o gbìyànjú sórí táwa náà tá a wá lọ yìí mọ́ra aláàrẹ̀ mọ́ wa lọ́wọ́ gbogbo ojú ọtẹ bá ń discuss ẹ mọ̀ ṣe mọ̀lúdì mọ́ ebi ìgbà tẹ̀ ń fi ọkọ̀ tẹ̀ fi gún àwọn àkànláyà nínú ẹ rí náà ni. haramun alayhi naru qalbun ahabbahu. gbogbo àwọn àrífín yìí ọ̀dọ̀ ẹ̀yin táwí náà ló ti bẹ̀rẹ̀ káwọn ẹ̀ka tó dúró lórí TikTok ẹ̀ka tó máa bọ́ ànábì ẹ̀dẹ̀ ń gbọ́ wọn kò dẹ̀ dùn yín ẹ̀dẹ̀ ń jà lórí sàáfẹ́ tí a gbádùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọjọ́ ọdún sẹ̀sì ẹ̀ sì wà ní wọn lọ kẹ́ ẹ máa jálẹ̀ kẹ́ wọn kẹ́ ẹ jẹ́ ìyá. àfi rusuli man bil hashimi yushabbahu. báwo la ṣe máa fi ètè lẹ̀ táàdì máa pa làpálàpá. àfi mọ́mọ́ tó yẹ kẹ́ tún ẹnìkan lọ́dún yìí kó tún wọn sọ pé mòlúdi ẹ tún bẹ̀rẹ̀ mòlúdi kó tún wọn kó tírà òṣì kan jáde torí tírà òṣì ni ẹ tó yẹ kọ́ tó gbádùn. bẹ́ẹ̀ni kò gbà o. àtẹ̀tò kọ́ fún ẹ wàláì kò gbà. ó rẹ̀ ẹ̀yin méjèèjì. wàláì wọ́n jọ ṣàìsàn ni. ẹ ní the bed rest. ẹ máa sọ àdébí ò ṣe àwọn sàábà ò ṣe torí ẹ̀ lẹ́ ṣe ẹ̀ dẹ̀ ń fẹ́ yí wa lórí ṣé gbogbo tẹ̀ ń ṣe lànàbí ṣe ni. sallallahu alayhi wa sallam. mo ń bọ̀ àgbàfọ́ àgẹ́ sọ̀rọ̀ lánàá ó ní talẹ́rí tó make history and at the same time ó dẹ̀ tó ń kọ history yẹn it's not possible. Ayakumullah. Allahu Akbar. kó bá gaba it's not possible kéèyàn máa make history lọ́wọ́ and at the same time kó dẹ̀ tó máa kọ́ fúnra ẹ̀ kò possible now. tọ́wọ́ bá ti ń kọ́ history títí ẹ kọ́ tẹlomi ni. then field tiẹ̀ ni kí wọ́n máa kọ́ ni. nínú ẹni tó make history láyé oníṣẹ́ káàdà Abdullahi lórí. tagammada Allahu bi rahmatihi amin. ẹ wo iye tí dàtí ṣe Ádámù kọ ẹ wo iye àwọn ọ̀rọ̀ àwọn tí ṣe Ádámù fi ṣàlàyé ṣe Ádámù rí tiẹ̀ kọ. orí kọ́ o àti àrùnrùnbá fi akhbari ulama ìbíládì Yorùbá gbogbo àfa ló kó síbẹ̀ kò sí Ádámù Abdullahi kò sí ibẹ̀. bẹ́ẹ̀ni ó dárúkọ gbogbo àfa sí ibẹ̀ gbogbo omi tó ti dárúkọ àwọn àfa kò sórúkọ sí Ádámù bẹ́ẹ̀. inú àwọn ọmọ àṣírù. kò lè kó tiẹ̀ àwọn làmọ́ bá a kó. kí ẹ máa wá gbogbo àwọn èèyàn kẹ́ máa nítorí pé ànábì ò ti ṣe àwọn àbá àtọ́ ṣe nísìnyí ojú yìí ti bó nísìnyí torí gbà kan ní tẹ́lẹ̀ sọ́wọ́n yẹn ni pé ẹ má lọ bẹ̀ wọ́n fẹ́ lọ gbowó lọ́wọ́ yín ni torí báwọn tó ń wá nísìnyí wọn ló wá tó ń gbowó lọ́wọ́ àǹfààní. Masha Allah. ẹ ti ta owó. ẹ sọ mí ẹ ti ta owó. mo ń bọ̀ gbogbo ata lọ sí káwọlà ẹjọ́ tó lọ Ọlọ́run sówó ló ń gbà lọ́wọ́ wa. bẹ́ẹ̀ni 450 ni mo kọ. oúnjẹ tí àwọn máa jẹ sí wọn lọ́rùn ó ti kọ́fà gbogbo àṣemọ́tò fat ẹ dá nẹ́bí mọ̀. àfi rusuli man bil hashimi yushabbahu. tó o bá lọ káwọlà tó o bá fowó kalẹ̀ bóyá o lọ wá àṣírí lọ fẹ́ gbà àṣírí. bẹ́ẹ̀ni. àyíká máa wá bíìlì ẹ o báwọn yẹn sọ fún pọ̀ tó. mo ń sọ pé ìfẹ́ ànábì nàtíjà ni kó tó lè bá mi sọ pé n tí mo rí nípa ànábì ò rí bẹ́ẹ̀ mo forúkọ Ọlọ́run bẹ́ẹ̀ sọ pé mi ò lè sọ pé n tó rí nínú professorship ẹ ò rí bẹ́ẹ̀ torí pé mi ò rìn náà yẹn mo dẹ̀ mọ iye ọdún tó fi ṣe kí wọn náà tó lè sọ pé mi tẹ̀mí ń sọ yàbí tí mo ṣe yìí ò nọ́mà kọ́ lọ lo iye ọdún tí mo lọ nínú sẹ́yìn. àfi rusuli man bil hashimi yushabbahu. ó lè lo iye ọdún yẹn wàláì tó bá débẹ̀ yín tó sọ yẹn ẹnu ẹ máa yí padà. àìmọye wọn anakala Gazali sọ bẹ́ẹ̀
ó padà Ibn Taymiyyah abẹ́ ìgbó ó padà Risalatu sára ti ta ọba bẹ́ẹ̀ ni. ó padà pé àti kọ̀wé ó kọ́ ìfẹ́ ànábì kọ́lá kọ́kọ́ zikiru ànábì ó ní àkọ́kọ́ olówó àná al-marhalatul ula nínú àwọn maratib mẹ́tẹ̀ẹ̀ta tí a dira yẹn ni ṣọwọ́n zikiru ànábì òun ṣe zikiru tọ́rọ òun náà ni ó já sàlátù kò sí ẹni tó máa sàsàlátù dáàyè kan tó bá ti ṣe tó bá ti pọ̀ wá já sínú mahabbatu rasul sallallahu alayhi wa sallam. Hatman sórí wọn tó ń sọ̀rọ̀ yóò kẹ́ ń ká díìsì dásán fún wa. ayé sàṣàlátù náà. Bẹ́ẹ̀ ni. àdìsí o kò ń ṣe pé o dẹ̀ rí i pé ànábì ni ẹ máa sàṣàlátù fún gbogbo wa nítorí bíìsì tó ń ṣe náà ló jẹ́ pé ló jẹ́ ní tó ń rí yẹn ìtawà náà bíìsì tá a rí ló jẹ́ wàá rí tí wò rí yẹn. sallallahu alayhi wa sallam. alakala sinisila hadisi mi ó gùn ju Allahumma salli ala Muhammad wa sallim ó ká gbogbo ẹ̀ sagbárí. ani Abi Hurairah ani Ibn Umar ani ani abihi ani Sa'id ibn Musayyab ani kọ́ni hadisi o wàhámà kékeré sinisila o wà gùn. yóò gbọ́ ànábì mọ́ dáadáa ma. sallallahu alayhi wa sallam. ẹni tó yẹ pé táyé bá ti mọ̀ àmọ́ lọ́nà ẹ̀ ló ṣe rẹ̀ o tí ẹ gbogbo ayé bá ní márífà ibi tá a fẹ́ já sí nìyẹn o ní martabatu al-intihai nínú hadira yẹn o ní marifatu nabi tó bá já sínú hadira yẹn wàá padà wá rí i pé ibu aláwù tí mò ń wá káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣẹ yóò gbọ́ ànábì kí ni mi ò dùn dáadáa. Allahumma salli ala Muhammad wa sallim. sallallahu alayhi wa sallam. Allahumma salli ala Muhammad wa sallim. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. abẹ́ gbọ́ má sọnù. níjọ́ yẹ tó bá wọnú adúlá yẹn tán ni wàá gbọ́dọ̀ máa mọ̀ pé àṣẹ mo kẹ̀kẹ́ wù ni mi mọ̀ kéwù tí n bá mọ̀ ni níjọ́ tó lọ́wọ́ sọ pé in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah. Wallahi kò má shartu àti jawabu ma ó sì lọ́ọ́ mọ̀ náà wò. kẹ́ ẹ tó rí èèyàn tó máa mọ̀rọ̀ ànábì sọ ó gbọ́dọ̀ jẹ́ tó ti ṣe síkírù ànábì tó pọ̀ ó gbọ́dọ̀ jẹ́ tó ti sàṣàlátù ànábì tó pọ̀ ìyẹn ni ó bí sínú mahabba tó bá sì wọnú mahabba yẹn nǹkan mẹ́rin ló máa fún yẹ lára ẹ̀ mo sọ lánàá. masha Allah. ahọ́n rẹ̀ máa fún yẹ. ẹsẹ̀ rẹ̀ máa fún yẹ. ọkàn rẹ̀ máa fún yẹ. ọwọ́ rẹ̀ náà máa fún yẹ. sallallahu alayhi wa sallam. tẹ́ ẹ bá lẹ́nìkan tó ń sọ tó bá máa júwe máa yẹ tí mo dà sọ yà lọ wọ ní gbogbo ààyè ká má máa sọ sínú kínní ni èmi yẹn fẹ́ dá sínú ọ̀rọ̀ controversy ni torí tí mo rán yìí ó ti pọ̀ jù. ẹ sọ ànífẹsì ni. máa gbọ́ mi tẹ́ ẹ máa fẹ́ràn ànábì àkọ́kọ́ ara rẹ̀ ó fúyẹ́ torí gbogbo tó wà lára rẹ̀ máa fúyẹ́ kéèyàn ó wọnú adẹ́tun mọ̀mọ́díyà lọ ó tún yàtọ̀ sáwọn táwọn wọnú húwà lọ tẹ́yẹyẹ o. káì ẹ máa gbọ́ yúnífọ́ọ̀mù wọn yà lọ́tọ̀ọ̀tọ̀ o àmọ́ ìjọba kan náà ń ṣiṣẹ́ fún. masha Allah. gbogbo tó ṣe fún àwọn tí wọ́n wà nínú mọ̀mọ́díyà tani ó máa lọ tó bá sójà dárú ẹ̀ wò wọ́n á ṣe kí ni. àpò ẹ̀ fúnra ẹ̀ ni. ó gbọ́ àbáṣe yẹ wọ́n ní ọwọ́ àpò àti ìfọwọ́kàn ẹ̀ tọ́mọ́kàtì ẹ̀ kọ́kọ́ jáàkì díẹ̀ báyìí wàá dẹ̀ máa bíléèdì láti inú. téèyàn ò bá ti wá ẹni tó bá fẹ́ ná sáà yín nípa ọ̀rọ̀ ànábì ẹni kó tó dénà ẹni ògbọ́ àfàwà kọ́kọ́ wà nínú àsàlátù kọ́kọ́ lọ sàsàlátù bíi 20 years náà kó o má ládùúgbà kó o má ní nǹkan mi tó fẹ́ bèèrè lọ́dọ̀ lọ dúró náà gbogbo tó rò gbọ́dọ̀ ṣe fẹ́lẹ́ dúdà yìí sọ̀rọ̀ gbọ́dọ̀ nu tí mo bèèrè ni. wallahi. Allahumma salli ala Muhammad wa sallim. Muhammad wa sallim. no batinan wa zahiran. وبار سواه ما لنا فيه مشرب بطنا وظاهرا babaru siwaru. ما لنا فيه مشرب yóò gbọ́ ànábì mọ́ dáadáa rí. sallallahu alayhi wa sallam.
mú gbọ́dọ̀ àrígbá ni tó bá tún bèèrè lọ́dọ̀ Ọlọ́run gan tọ́lọ́run bá ti mọ̀ kó mọ̀ òun Ọlọ́run máa fi ṣakọ. bí obìnrin lọ ti fẹ́ràn ni ọ san owó kú. ẹ ní sùúrù o. wàá san owó kú fóbìnrin yẹn ni. ẹ gbọ́ mi yé àwọn tó ń wà nulẹ̀ wọ́n ṣiṣẹ́ ojú wọn rí gbọ́dọ̀ yẹn ẹni Ọlọ́run bá ti mọ̀ pé ó mọ̀ mí ẹni Ọlọ́run máa sáré sáré fi lé lọ́wọ́ ẹni tí ò dá mọ̀ dáadáa ni pé bàbá yẹn jẹ fún yóò lè lọ ọmọ mi tí ó ní kíní ló ṣe àmọ́ ẹni Ọlọ́run máa ti dá mọ̀ pé ẹni yìí mọ̀ mí dáadáa Ọlọ́run máa fi ṣàkọni. bẹ́ẹ̀ni wàláhì obìnrin máa ń ṣe bẹ́ẹ̀. tó bá béèrè kíní yìí ti lọ. obìnrin máa ń ṣe bẹ́ẹ̀. tí ó béèrè tọ́lọ́ bá ní jókòó lẹ̀ àti fún ẹ. tí o bá rí bẹ́ẹ̀ èyàn ti fẹ́ sanwó lé 850,000 kó wá ní mo ṣe yàsín 830 torí kó fẹ́ san owó ilé 850,000 láàrin ọdún kan ṣé láńlọ́ọ̀dù gan ó kẹ́ yàsín yẹn. ṣé èdè wọ́n wo tó bá bẹ̀rẹ̀ yàsín yẹn kò ní bẹ̀rẹ̀ rẹ̀ kó ké mẹ́rin kọ́ lọ́ mọ́wọ́ yẹn wá ẹ gbọ́ rárá tó bá bàdé 100 ṣáàmù pé ó yẹ kó lọ ní bisimilayi ó ti dé ó lè ti báyà sí yẹn débi 300 kọ́lọ̀ tó wá ní kẹ́nìkan ó pè Alhaji mò ń bọ̀ àníjọ́ lágbára Ọlọ́run kò tí ní dá ọ̀la ẹ gbọ́ ẹ pariwo lọ dára on the 21 lágbára Ọlọ́run tó bá di ní ọdí 21 on the 21 oṣù yìí tádùá ó ti parí bíi dọ́mẹ̀ẹ́dógún. máa wá rí yín ṣé ẹ mọ iye déèsì tó wà níjọ́ tí ó dákalẹ̀ yẹn láàrin àkókò yẹn òun yóò máa wá báyà sí yẹn lọ yóò máa báyà sí yẹn lọ yóò máa báyà sí yẹn lọ torí tó bá dá yọ kejì tó bá ti mú owó yẹn wá kò ní ké mọ́ Ọlọ́run dẹ̀ mọ̀ pé ṣebí ìwọ ló bu fún mi oníkájọ ṣe fàájì tí n bá ti fún ẹ ò ní jẹ́ fàájì ò ní lọ mọ́ complete yẹ àṣírí àwọn oníwúwà ò kí ń tú ni àmọ́ kò ń tètè bò. sallallahu alayhi wa sallam. yòókù ànábì kí ni mi ò dùn. sallallahu alayhi wa sallam. no Ọlọ́run náà ní bò lọ́wọ́ bẹ̀rẹ̀ torí pé kí ni ó ní kálímà kan tọ́lọ́ fẹ́ gbọ́ lẹ́nu wọn tí ò dẹ̀ kí ń wá ní bẹ̀rẹ̀. àbí wá tẹ̀sí rífu kinu. yàtọ̀ sálàsírí o mi ò sọ̀rọ̀ àwọn onítẹ̀sírífù àwọn gbé wá o. aláṣírí yahoo lòun ti. òun tiẹ̀ ó fẹ́ ṣe yahoo Ọlọ́run ni o tó bá dẹ̀ parí tóun àtàwọn àlìjẹ̀nu wájú wá ṣe kí ni máa fẹ́ sí ara wọn. àmọ́ àwọn gẹ́gẹ́ tó gbé Ọlọ́run gẹ́gẹ́ ló fẹ́ bá dì tó bá béèrè fa títí tó bá tó táìmù tó yẹ kọ́ Ọlọ́run mú kiri yẹn wá Ọlọ́run ò ní tètè mú wá lọ́wọ́ bẹ̀rẹ̀ tọ́lọ́ Ọlọ́run fẹ́ kẹ́ mọ iyì òun Ọlọ́run máa ń fẹ́ gbọ́ kọ́lí mọ́ ó ṣe wọ́n lọ́wọ́ Allahu Akbar mo jẹ́rìí rẹ̀ tó bá wà tètè ṣe ní bẹ̀rẹ̀ kò ní rí bẹ́ẹ̀ ẹ̀ pariwo Ọlọ́run dáadáa. Allahu Akbar. lọ́jọ́ sí pé ìjọ́ tó lọ́ọ́ máa fẹ́ fún wọn ní go 9 minutes ó máa ń wá ẹ máa rí wípé celebration go tí yẹn bá ní 9 minutes tó dẹ̀ jẹ́ winning go ó máa jù yí tẹ́ ti win 3-0 láti first half lọ. bẹ́ẹ̀ni. Allahu Akbar. irú yẹn tí kò ó tó bẹ̀ wàá bọ́ṣọ wàá ẹni tó sàṣìṣì fún ẹ gan tó bá ti score àyẹ tán wàá máa wá kiri ni ẹ yòówù àdébí kí ni mi ò dùn àbí bẹ́ẹ̀ kọ́ ni sẹ́nu. bẹ́ẹ̀ni ọwọ Aguero 2012 ó sá lọ ni wọn ti gbé síwájú Man City báyìí àdébẹ. ẹ yòówù àdébí dáadáa. sallallahu alayhi wa sallam. mo kàn yà sọ́dọ̀ wọn àti ṣe wọn ni ó kéré nínú wa tó lè bá wọn ṣe torí ẹ̀ làwọn yẹn fi wá kú wá lákòókò yìí ìfaradà àwọn Ọlọ́run ìtàpadà gbà ní last minute làwọn rí lọ́wọ́ wọn làwọn tó bá fẹ́ jọ wọn ìtàfara kí láti 90 minutes a lè faradà. Allahu Akbar. Allahu Akbar. àmọ́ àwọn alásàlátù yìí. oh Muhammad yud. sallallahu alayhi wa sallam. ẹ wọ́n ní ẹ lọ́ọ́ ké ẹ lọ́ọ́ ṣe bẹ́ẹ̀ yẹn bá fẹ́ understand àwọn ọ̀rọ̀ tí mo ń sọ yìí kò lè yé oníkéwúláyé kò lè yé èèyàn lásán so wá rí mọ́jọ́ yẹn lẹ́nu o ó lè yé èèyàn alásàlátù tí ò lọ lékéwò.
ẹ gbọ́ ó dà yín màmá yìí kí ló dé tẹ́kẹ̀ máa dárúkọ ànábì tínú ti yín dè má dédé máa dùn sallallahu alayhi wa sallam. kí ló dé tẹ́kẹ̀ máa ń sáré pariwo sallallahu alaihi wasallam tún ní mọ́ dùn náà sallallahu alayhi wa sallam. àwọn tẹ́lọ̀lẹ́ kí ó sì máa wò bọ̀. ẹni tó dẹ̀ kéwú dáadáa dẹ̀ máa wò ó gé ẹ̀ gà ànábì náà bẹ́ẹ̀ni. sallallahu alayhi. tàbá ti wá sọ pé tó o bá ti ṣe zikiru ànábì mo ń pe zikiru yẹn mo pè lásàlátù torí pé òun náà ní Sheikh Ibrahim pé ó ní mọ̀lára ní zakatu muhammad ẹ gbọ́n lọ zikiru muhammadi àbí zainu ó ní kiri ṣéun bábọ̀ wá ní zikiru muhammadi lọ́ọ̀nì. MTN. mi ò rántí bẹ̀yẹ mọ́ ṣé o dáa ṣáà sọ pé ṣé o bẹ̀ pé zikiru muhammadi ẹ yóò bọ́ ànábì dáadáa. lisani wa qalbi daro zikiru muhammadin wa man aluhu ali madadari yasmahu wa man aluhu ali madadari yasmahu. bá a tún gbé wá. lisani wa qalbi ẹ ṣeun daro zikiru muhammadin wa man mo bọ̀ ṣebí zikiru láì ni wọ́n ṣe ṣé o ní zikiru muhammad lèmi ṣe. sallallahu alayhi wa sallam zikiru láì ni wọ́n mọ̀. Sikiru. la ilaha illallah. sallallahu alayhi wa sallam. ṣé o sí. lisani ahami. wa qalbi daharo atọ́kànmí títí láéláé. zikiru muhammadin. ṣé o ní yunifásitì tí mo lọ tẹ̀mí ń ṣe báṣù nípa ẹ̀ ní gbogbo gbà tí mò ń kọ pírójẹ́tì tí mò ń ṣe ẹ̀gzámù tí mò ń pàṣì tí mò ń gírádùẹ́tì. ṣé o ní zikiru muhammad inú ànábì ni madrasa tẹ̀mí lọ nìyẹn ẹ yóò gbọ́ mọ́ bọ̀. máa gbọ́ jọ́ sọ fún ẹ gbogbo ẹ tó bá ti dúró lójú kan tí ò kú o mbẹ. sọ ń bínú ànábì ni. kò bínú rẹ ìròyìn ànábì ni. lisani dákun wa qalbi daro zikiru muhammadin ṣé o wa man gbogbo wa àjọ wà ń bí àjọ ń kọjá à ń wọlé ayé ẹ̀kọ́ tẹ ẹ bá rẹ nìkan tó bá dúró níbi kan gbọ́n bẹ́ẹ̀ tó bá tẹjú mọ́ látàárọ̀ àwa tá à ń kọjá lọ a gbọ́dọ̀ sọ pé kò rí nǹkan o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn tó máa ń fọkásì nìyẹn fọkásì nẹ́mbà. bẹ́ẹ̀ni ojú kan náà wà àwọn fọkásà. ẹ bẹ gbọ́ ẹ gbọ́dọ̀ ní orí ìjiyàn tá a máa ń jiyàn lórí ọ̀rọ̀ yìí ìjiyàn tí ò necessary ni because department yẹn kò ń ṣe tó yé wa ìfẹ́ ànábì fúnra rẹ̀ madrasa kan ni afáwọn akẹ́lẹ̀ ti kọ́ lọ́rin ní ipe hayatuka ya muhammadu zali masaya ẹ̀yin onílù hayatuka ya muhammadu zali masaya. bàbá náà ló kọ́ o. hayatuka. àwọn náà kọ́ ń tálábà kan ti kọ́ o. ya muhammadu zali masaya. àwọn ará alẹ́ ànábì. dára èmi kọ́ ni mo kọ́. ẹ̀yin kọ́ abawa ẹ̀yin akọ̀rú ẹ̀ ẹ kọ̀rú ẹ̀. ẹ wo oṣù ọ̀tọ̀ ní tẹ̀mí wí. Masha Allah. àmọ́ yìí tí mo fẹ́ ló ń bẹ̀ ó ní ìdáfà sọ pé hayatuka ya muhammadu zali masaya. ṣé o ṣe ìtú ni. hayatuka ya muhammadu zali masaya. lamadirasatun likulli alamina. lamadirasatun likulli alamina. ó yẹ bá wí. hayatuka ya muhammadu zali masaya. lamadirasa
لكل العالمين لا مدرسة لكل العالمين حياتك يا محمد زالي مزايا. Ànábì wa tó níwà rẹ̀ jù. Bàbá wa Sheikh Misbahudeen Ibrahim Azaituni. Wọ́n ti kọ orin yẹn. A ti lé ní 20 ọdún. 30 years baba. 30. Hayatuka ya Muhammad zali mazaya. Bàbá wa Sheikh Misbahudeen Ibrahim Azaituni. Wàlá. Orin tẹ́ kọ́ pọ̀. Ilé àmú bàbá kọ́. Tíra tẹ́ ṣe pọ̀. Ilé àmú bàbá kọ́. Ìtí wọn kọ lẹ̀ nínú tíra ó pọ̀. Maulana Almukthar. Àmọ́ kọ́kọ́ tẹ́mi fi síwájú jù tó wáyé pé tábà ní kí n sọ̀rọ̀ wípé Sheikh Zaituni wọ́n sẹ̀d. Ìtọ́nà wa tó kàn mí ni pé Hayatuka ya Muhammadu zali mazaya. Madrasatu likulli alamina. Madrasatu likulli alamina. حياتك يا محمد زالي مزايا مدرسة لكل العالمين بابا Sheikh Misbahudeen Azaituni مدرسة جزاه الله عنا كل خير بهذه القصيدة. حياتك يا محمد زالي مزايا. Maulana Almukthar. Ilé àmú tó mú. Orin yẹn ti lé 30 years. Ní mo fi ní bẹ́ẹ̀ bá ya wèrè fún 30 years. Ó ti gbọ́dọ̀ di olùkídẹ́ Bẹ́ẹ̀ni. lójú ọ̀nà yìí. Wọ́n ti pín ogún ẹ̀. Nínú ìfẹ́ ànábì yìí. Bẹ́ẹ̀ni. Ọmọdé ọjọ́ kọ́. Bàbá ọmọdé ọjọ́ kọ́. Orin tí mo gbọ́ yìí. Ó ti lé 30 years sábà ti kọ́. Tábà ní Sheikh Zaituni wọ́n sẹ̀d. Ìyí tó bá sáré wá sókè àti tèmi nìyẹn. Hayatuka ya Muhammadu zali mazaya. Madrasatu likulli alamina. Madrasatu likulli alamina. Ẹ jẹ́ bá wí. حياتك يا محمد زالي مزايا Khadimul Aoliyah. مدرسة لكل العالمين مدرسة لكل العالمين La ilaha illallah. Bẹ́sí lọ rẹ̀. La ilaha illallah. Allah. Muhammadu ya Rosul. Allah. حياتك يا محمد زالي مزايا مدرسة لكل العالمين مدرسة لكل العالمين حياتك يا محمد زالي مزايا. حياتك يا محمد زالي مزايا. مدرسة لكل العالمين. مدرسة لكل العالمين. حياتك يا محمد زالي مزايا مدرسة لكل العالمين مدرسة لكل العالمين والمقتار محمدنا التي أخبار محمدنا رسول الله سادنا بحسن لكلك يرشدنا حياتك يا محمد زالي مزايا. Khadimul Aoliyah fẹ́ gbàsìkò púpọ̀. لكل العالمين مدرسة لكل العالمين Jẹ́ ìtú àbáwá Sheikh Misbahudeen Azaituni. Wọ́n ní Hayatuka. حياتك يا Asariwa.
المزايا ó ní ìrìn ànábì Muhammad ẹ yòókù ẹ dáadáa حياتك tó bá kọ sórí gbogbo àwọn tó ń gbé Muhammad sí báyìí wọ́n mọ̀ ni o حياتك wọ́n mọ̀ ni wàláì حياتك ó dẹ̀ lè dá àmà àfi tó bá wà حياتك àbá wa ní ìsẹ̀mí rẹ يا محمد ذا المزايا ìrìn ànábì ẹni abiyì يا محمد ذا المزايا ìrìn ànábì ẹni àpọ́nlé يا محمد ذا المزايا ìrìn ànábì ẹni àgbéga يا محمد ذا المزايا ìrìn ànábì àníyíkáyé ó ní ìsẹ̀mí tó lò láyé لمدرسة لكل العالمين لمدرسة Al-Qadiri لكل العالمين gbogbo nǹkan tó bá pè ní madrasa ó lè wọ bẹ̀ ńjọ́ kan kó dẹ̀ jáde ńbẹ̀ ńjọ́ kan ما شاء الله ẹ yòókù ànábì mọ́ sallallahu alayhi wa sallam. sórí jọ́ tó wọ Unilag sàtífíkẹ́ẹ̀tì tí Unilag lè fún ẹ ó wà níbẹ̀ níjọ́ yẹn ma sha Allah. àmọ́ admission ló máa fún ẹ wọ́n ní fún ẹ sàtífíkẹ́ẹ̀tì. حياتك ẹ gbọ́ sallallahu alayhi wa sallam. kò ń ṣe pé njọ́ tó right fún admission yẹn tẹ́lẹ̀ gbà ẹ́ kò ń ṣe pé kò sí sàtífíkẹ́ẹ̀tì ńlẹ̀ níjọ́ yẹn náà. حياتك No. يا محمد ذا المزايا nínú ẹ̀mí la fáwọn ti kọ orin yẹn. لمدرسة ẹni tó ti ní ànábì fúnra rẹ̀ ó ní institution yẹn. لمدرسة sórí gbẹ nígbà tó ń wá àdìsí lọ sọ ma tó ó wá dúró àdìsí tó mọ. لمدرسة ayé rí pé ibi tó ká dé yìí professor ló gbọ́dọ̀ gbà. لمدرسة wọ́n ní o ti há sọ ìsìháwù ó yẹ wọ́n náà o tún gba doctor. لمدرسة sórí nínú department tá a nẹ́bi jẹ́ faculty ibi tó lọ nìyẹn faculty míì náà tún wà yàtọ̀ sí ibi tí wọ́n wà yẹn. لمدرسة لكل العالمين mọ́mọ́ kò wá lẹ́nìkan kó dúró nsìn Tony I'm a graduate of University of Lagos wọ́n ní Unilag wọ́n á bi léèrè pé kí ló ṣe ń bẹ̀ ó ní engineering ni kó wà ní láyé engineering kọ́ Unilag ni mo ti jáde business admin nìkan náà ń ṣe ń bẹ̀ abẹ́ ẹ̀gbọ́ àwọn èèyàn máa ní ọ̀nà kọ́ bá rí láyé wọ́n kà lè fún ẹ ní certificate wa láyé ó lè rí gbà àkílódé ó mọ bí sàdmì náà sẹ́sọ̀ gbé bí sàdmì nìkan náà fi mú yẹn certificate nínú Unilag. لمدرسة لكل العالمين لمدرسة لكل العالمين ó ní ìrìn ànábì madrasa nìyẹn tó já sí pé bẹ́ẹ̀ bá wọ ọbẹ̀ a kékékékéké a tún jáde ní sàtífíkẹ́tì lòun máa mú kú ìwọ sì wà bó ṣe wà. Allah. tó o bá fẹ́ wá ní ìnàfẹ́ ànábì tó o fẹ́ understand gbogbo tí mo sọ látàárọ̀ yìí wọ́n ń ké nínú tíra àmọ́fọ́lọ́mùbúra tíra máa gáìdì ẹni àwọn ibi tó ń fẹ́ fà ẹ́ lọ kò ń ṣe ìrìn àjò ẹ̀mí ìrìn àjò ayé kọ́ ìrìn àjò ẹ̀mí ni o wà lè ní kò rí bẹ́ẹ̀ tó o bá ti ṣe tí mo ní o lọ ṣe yìí ìwọ náà lọ sàṣàlátù kó pọ̀ gan wàá rí i pé tó bá ti ṣe tó bá ti pọ̀ dáàyè kan wàá já sínú ìfẹ́ ànábì ó jẹ́ mọ́tàbà ẹlẹ́kejì tó bá ti wá já sínú mahabbatu Rosul lẹ́yìn ìgbà yẹn ni wọ́n ṣe wàá gbé epo mbẹ́ wọ́n máa gbé sínú marifatu Rasul sallallahu alayhi wa sallam. nínú marifa yẹn ni wàá gba rí i pé àṣepọ̀ tí mò ń já sí yẹn àsòfù yẹn ọlọ́run ò ní fẹ́ lẹ́yìn ṣàṣẹ mọ́ afáwa Khadimu ọlọ́run ẹ ti ṣe lẹ́yìn ọlọ́run kó jẹ́ kí àpọ̀ ọrú eléyìí ọlọ́run tó tún mọ́ ẹjọ́ mi lójú gan tó pọ̀ inú mi dẹ́rù gan wàláhì ọlọ́run ṣe ní fẹ́ lẹ́yìn ṣàṣẹ mọ́ bi'idhnillahi ta'ala màá support Khadimu pẹ̀lú 500,000 naira fún Mealad tọdún yìí ọlọ́run kó jẹ́ kí aṣọ̀pọ̀dún láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin muhammad rasulullah.
subhanaka Allahumma la ilaha illallah. subhanaka Allahumma la ilaha illallah. wa bihamdika Allahumma La ilaha illallah. subhanaka Allahumma la ilaha illallah. wa bihamdika Allahumma La ilaha illallah. wa tabaraka jalaluka